àlàyé rèé o lórí báwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars ṣe na 3SC lálùkì lẹ́yìn tí wọ́n gbá ọ̀mì ní Kano gúdúgbẹ́já ní pápá ìṣeré Sani Abacha tó wà nílùú Kano lálẹ́ ọjọ́ àìkú lẹ́yìn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars tìlú Ìbàdàn padà jẹ góòlù mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars lára lásìkò tó kù ṣẹ́jú díẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń wáyé láàrin wọn parí o. góòlù tí 3SC jẹ yìí ló mú kí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún parí sí àmì ayò kọ̀ọ̀kan fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ eléyìí tí wọ́n gbà nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Nàìjíríà. lẹ́yìn tí 3SC sọ góòlù náà wọlé tán ni àwọn alátìlẹyìn Kano Pillars bínú ya wọ orí pápá tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìyà fún àwọn alákòóso eré tó fi mọ́ àwọn agbábọ́ọ̀lù 3SC. gbàgbós náà le tó bẹ́ẹ̀ tí àwọn agbófinró fi yẹn afẹ́fẹ́ tajútajú láti tú wọn ká. àwọn àwòrán láti pápá ìṣeré náà ṣàfihàn àwọn olólùfẹ́ Kano Pillars pẹ̀lú igi lọ́wọ́ wọn tó fi mọ́ àwọn ohun ìjà míì tí wọ́n sì ń lé àwọn alákòóso eré kúrò lórí pápá. àwọn tí ọ̀rọ̀ náà sojú wọn ṣàlàyé pé púpọ̀ nínú àwọn alákòóso eré ọ̀hún ni kò bá farapa yánnayànna àmọ́ orí padà kó wọn yọ o. akọ̀ròyìn kan tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ jábọ̀ pé rúgúdù ńlá lọ́jà ní pápá ìṣeré náà ní kété tí Shooting Stars sọ góòlù wọlé sáwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars ní wàhálà bẹ̀rẹ̀ o. wọ́n fọ irin tí wọ́n fi tó pápá ìṣeré wọ́n sì wọ inú pápá tí àwọn agbábọ́ọ̀lù náà wà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé adarí ayò ní kàbàkàbà. níṣẹ́ làwọn ọlọ́pàá ní láti yin afẹ́fẹ́ tajútajú láti lé wọn padà sẹ́yìn. wàyí o kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìjà yóò bẹ̀ sílẹ̀ lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Nàìjíríà. nínú oṣù kẹrin ọdún yìí àwọn olólùfẹ́ 3SC yìí kan náà dé àwọn agbábọ́ọ̀lù adarí ayò àti akọ̀ròyìn mọ́ ìgbèkùn fún wákàtí kan ní pápá ìṣeré Lẹ́kan Sàlámì eléyìí tó wà nílùú Ìbàdàn lẹ́yìn tí ikọ̀ 3SC gbá ọ̀mì pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ìkòròdú City. nígbà tí wọ́n ṣàlàyé bí rògbòdìyàn náà ṣe wáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 3SC kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ náà o èyí tó ṣàpèjúwe bí ìwà ìdàlúrú. àtẹ̀jáde kan tí ikọ̀ adarí 3SC fi síta lórí ìṣẹ̀lẹ̀ náà ṣàlàyé pé ohun èlò fún ìrẹ́pọ̀ ìtara àti ìṣọ̀kan ló yẹ kí ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ torí pé eré lásán là fọmọ ayò ṣe o. kò yẹ kí ìwà ipá tàbí ìdúnkòkò mọ́ni máa wáyé lásìkò eré bọ́ọ̀lù. a sì ń ké sí ikọ̀ NPFL àti àwọn agbófinró láti tanáwádìí ìṣẹ̀lẹ̀ náà o. a fẹ́ kí wọ́n mú àwọn èèyàn tó wà nídìí ìdàlúrú náà kí wọ́n sì fojú wọn kàtà òfin. bákan náà a fẹ́ kí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìfìyàjẹni tó gbópọn láti dènà irúfẹ́ ìwà yìí lọ́jọ́ iwájú. ohun tó yẹ kó ṣe kókó ní ṣíṣe ìpèsè ètò ààbò tó gbókan fún ẹ̀ka eré ìdárayá àti àwọn olùkópa. ikọ̀ 3SC wà fọwọ́ gbáyà pé ohun tó jà wọ́n lógún ní àìṣègbè nínú eré ìdárayá àti ìbọ̀wọ̀ fúnra ẹni lásìkò ìfigagbága kọ̀ọ̀kan. wàyí o ikọ̀ tó ṣe àkóso ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìfìyàjẹni tó wáyé nílùú Kano nínú àtẹ̀jáde kan tí Davidson Owumi tó jẹ́ adarí àjọ NPFL fi léde. ó bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò bójúmu. NPFL ní àwọn retí àwọn ẹ̀rí máa jẹ́mi ǹso lórí ohun tó ṣẹlẹ̀ ní pápá ìṣeré náà àti ọ̀rọ̀ lẹ́nu àwọn alákòóso eré. ó ní abu ẹnu àtẹ́lu bí wọ́n ṣe wu ìwà ipá àti ìdúnkokò mọ́ni sí àwọn agbábọ́ọ̀lù alákòóso bọ́ọ̀lù àti àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. ó sọ̀rọ̀ síwájú pé ìwà yìí kì í ṣe irúfẹ́ ìwà tó máa ń wáyé lemọ́lemọ́ àmọ́ àwọn yóò gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ kété tí ọwọ́ àwọn bá ti tẹ àwọn ẹ̀rí máa jẹ́mi ǹso lórí ìṣẹ̀lẹ̀ náà. àjọ NPFL parí àtẹ̀jáde náà pé àwọn kò ní sinmi nínú ojúṣe àwọn láti rí i pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀
kò wáyé lágbo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mọ́ ní Nàìjíríà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kànnì Jígí Alára. Ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ sì kó àmójúbà eré àgbéléwò tá a fi sórí ìkànnì Jígí Alára, èyí tá a pe orúkọ rẹ̀ ní Ọba.